Ẹ̀yin èèyàn mi, nǹkan ń bẹ. Bẹ́ẹ̀ ni, wọ́n ní kì í ṣe ẹni tó múyàn lọ sí police station tó lọ report, òun ló máa win ní kéèsì. Ẹni tó fẹjọ́ ẹ̀ lọ sùn ní police station, òun ló wá win ní. Ṣé rí ẹni tó lọ múyàn sí station, òun náà wá tilẹ̀kùn mọ́. Bẹ́ẹ̀ ni ó wọ́pọ̀ bẹ́ẹ̀ dáadáa. Òun náà arrest ọ̀rọ̀ ẹ̀ bí ọ̀rọ̀ Ashley. Ṣé bí mo sọ fún wa pé Ashley ó lọ mú àwọn kinsmen wá sí ààfin pé àlejò kan tí kábíyèsí ń gbé tóun àti kábíyèsí jọ ń ṣe wọléwọ̀de àlejò ni. Òun kẹ̀dẹ̀rẹ́ òun ló nílé. Wọ́n lóun ní kábíyèsí fẹ́ fi ọ̀nà ẹrú láti fún ní queen Ilé Ifẹ̀ tóun dẹ̀ wà ńbẹ̀ tó jẹ́ ọmọ Ilé Ifẹ̀. Ta ló yẹ kó jẹ queen Ilé Ifẹ̀ tí bàbá ṣóun tó fi sọ pé wọ́n dúró de kábíyèsí kó dé. Àwọn kinsmen wọ́n kó ẹjọ́ wọ́n rò fún àwọn alàgbà tó wà ní ààfin ní kábíyèsí ò sí nílé. Ìgbà tó ń narrate ìtàn kábíyèsí ní òkè wọ́n bọ̀. Nígbà kábíyèsí wá dé, wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ní Ashley bí mo sọ fún wọn pé wọ́n ti bẹ káwọn kinsmen tó tiẹ̀ sọ̀rọ̀ kan tiẹ̀ tó mọ̀ nǹkan tó fẹ́ ṣe pé kán kọ́kọ́ lọ bẹ àwọn alálẹ̀ wò. Nígbà tó ń dẹ̀ bẹ àwọn alálẹ̀ ní kò sọ́nà. Ashley kàn wá parọ́ fún wọn. Àwọn ò lè gba rìbá. Ashley kó many things sílẹ̀ fún wọn pé kí kán jọ kán lè tẹ̀lé òun. Ó ní kán ní kó máa lọ pé àwọn á tẹ̀lé pé tí wọ́n gba ṣíṣì lọ́wọ́ ẹ̀. Not knowing pé Ashley ń wá ọ̀nà láti pé kán lé Naomi kúrò lórí àlejò ni. Nígbà tó ń dẹ̀ débẹ̀ tán rí òkodoro ọ̀rọ̀ tán wọ́n rò títọ́ wọ́n ní kábíyèsí ròyìn. Wọ́n ní Ashley oníkébékébé ni ẹ́. Ashley irọ́ pípa ẹ̀ ti pọ̀ jù. Ashley kì í ṣe nǹkan tó wá bá wa nǹkan tó sọ fún wa òun la bá láàfin. Àwọn alálẹ̀ àwọn Fáṣíràn wọ́n ní wọn ò gbà ẹ́ kó mọ̀ pé ẹni tó pè ní àlejò òun gangan ni wọ́n ní àwọn alálẹ̀ ní kán fi ṣe queen Ilé Ifẹ̀ pé kì í ṣe ìwọ. Wọ́n ní ẹ̀jẹ̀ kún ọwọ́ ẹ̀, ìbàjẹ́ kún ọwọ́ ẹ̀, ìwàkiwà kún ọwọ́ ẹ̀, gbogbo atrocity kún ọwọ́ ẹ̀. Wọ́n ní àwọn alálẹ̀ wọ́n reject gbogbo offer Ashley. Wọ́n ní ìbàjẹ́ kún ọwọ́ ẹ̀ pé wọn ò gbà. Ẹni tí Ifá mú ni Naomi o. Òun ló máa ṣàyè ibẹ̀ o. Òun ni queen Ilé Ifẹ̀ o. Kíní wọ́n náà rò ẹ̀ wọ́n fi tì. Wọ́n ní ìjọ́ tí Naomi ó ní wọ́n lé ẹkún tí Ashley wọ́n ní ẹkún tí Ashley ń sun sìn ni pé òun ṣìra òun pé tó wáyé pé òun ò kọ́kọ́ fi oògùn wọ ààfin ó lóun rò pé ayé òun lè tó yìí ayé òun lè bàjẹ́ tó yìí pé òun regret látijọ́ tóun ti dé ààfin yẹn pé gbogbo oògùn tóun ṣe kò sí tó gbé òun. Bẹ́ẹ̀ ni wọ́n ní kò sí tó gbé òun pé ṣe ló ń sunkún. Wọ́n ló sunkún ní gbogbo oògùn tóun ṣe ní ààfin pé àṣepàbó ló já sí. Kí ló dé táwọn alálẹ̀ ò lè mú òun gẹ́gẹ́ bí plan òun pé òun ló fẹ́ jẹ yèyé lúà, òun ló fẹ́ jẹ queen, òun fẹ́ lo gbogbo nǹkan tí wọ́n sọ pé wọ́n máa fún Naomi bí wọ́n dẹ̀ ti fún pé òun ló yẹ kó jẹ́ pé báwo ni Naomi ṣe fẹ́ gba àlejò lásán. Wọ́n ló ń kiri ẹ̀ láyà pé òun ọmọ onílẹ̀, òun ọmọ kinní kan, òun wọn ò lè gbé nǹkan gbẹ̀yìn òun, wọn ò lè ṣe. Àṣé kì í ṣe bíi pé òun jọ ọmọ onílẹ̀ nìkan. Àṣé gbogbo ẹ̀ lọ lórí ìwà gbogbo ẹ̀ wá sọ pé ojú ọmọ onílẹ̀ ìwọ ló ń ba ààfin jẹ́. Ojú ọmọ onílẹ̀ ó ń ba gbogbo ìlú jẹ́. Ṣé tí àwọn àlejò bá tiẹ̀ dé tó sọ pé òun fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe nǹkan ṣé ó wá tọ́ sí àlejò láti máa ba nǹkan jẹ́?
instead tí ìwọ onílé tó yẹ kó tún nǹkan ṣe, àlejò ló wá tó wá bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ tún nǹkan ìlú ẹ̀ ṣe. Wọ́n ní kí ni ìtumọ̀ yẹn? Ó dẹ̀ ló fẹ́ jẹ gbogbo oyè tó fẹ́ jẹ, ó dẹ̀ ń ba ààfin jẹ́. So tí ó bá jẹ́ ọmọ onílù ọmọ àlejò ló wá tó wá bẹ̀rẹ̀ sí ní tún ìlú tiẹ̀ ṣe. Ìwọ ní kó máa fún ẹni tó ń tún ìlú tiẹ̀ ṣe, kán fún ìwọ tó ń ba nǹkan jẹ́. Wọ́n láti ìgbà tó ti dé sí ayé kábíyèsí, wọ́n ní gbogbo nǹkan kábíyèsí kó ń turn upside down. Báwọn alálẹ̀ dẹ̀ ń bínú sí Ashley gan-an, wọ́n náà ń bínú sí Ashley gan-an. Wọ́n ní láàárín Ashley pé látòní lọ, ó kúrò ní ààfin yẹn, kúrò láyé kábíyèsí. Torí instead tó máa fi jókòó sáàfin, òun ba ààfin jẹ́, òun da gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe, òun dàrú. Pé kí wá ní ìfúlẹ̀ pé therefore kí Ashley máa lọ ẹ̀ tó wọn dẹ̀ gbọdọ̀ rí láàfin mọ́. Wọ́n ní Ashley wọ́n ní ó sun ẹkún orí burúkú pé so yẹn pé gbogbo nǹkan tóun ń ṣe àṣé òun ń ṣe for nothing ni. So àwọn alálẹ̀ wọn appreciate gbogbo nǹkan tóun ṣe fún kábíyèsí láàfin. Wọ́n ní kì í ṣe kábíyèsí ló ṣe fún, àwọn alálẹ̀ náà reject ẹ̀, kì í ṣe kábíyèsí ló reject. Nígbà tí àwọn kíní òrìṣà ìlú wọ́n reject ẹ̀. Torí ẹ̀ mo ṣe sọ fún ẹ pé wọ́n ní wọn ò fẹ́ èèyàn nílùú, ó dẹ̀ ń dá orin. Tó bá dá orin náà tán kọ́, ta ló fẹ́ gbé e? Òun lọ̀rọ̀ Ashley. Wọ́n ní Naomi ìdánwò Naomi ó lọ fẹjọ́ sùn pé àlejò ní Naomi wá da ààfin rú, kò jẹ́ kóun rójútu ọkọ òun, kò jẹ́ kóun ṣe kinní. Ìní tó yẹ kán gbélé òun lọ́wọ́, gbogbo oyè tó yẹ kán gbélé òun lọ́wọ́, àlejò náà wá gbélé lọ́wọ́. Wọ́n ló lọ bribe àwọn kingsmen, wọ́n lọ bribe wọn nígbà tí kò tiẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu anybody. Wọ́n ní Ifá náà lọ bèrè lọ́wọ́ ẹ̀ kí báwo lọmọbìnrin yìí ṣe jẹ́, ṣé òun ni kó jẹ́ queen àbí kì í ṣe òun ló yẹ kó jẹ́ queen. Wọ́n ní kì í ṣe òun, pé queen náà yàn, Naomi náà yàn, pé kó kó kángára kúrò láàfin. Òun kọ́ ló máa jẹ queen ní ààfin, torí ṣe ló ń ba nǹkan jẹ́ láàfin. Kó tọ̀nù gbogbo nǹkan sí upside down fún kábíyèsí. Wọ́n ní bí kábíyèsí ṣe wà yẹn pé ó ti ba gbogbo òrìṣà Ashley ti ba gbogbo òrìṣà ààfin jẹ́. Wọ́n ní eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ. Pé tán bá lọ ṣe orí kókó tán lọ gbé fún kán lọ gbé queen fún Ashley. Wọ́n ní ìlú ò ní rọgbọ́n o, pé ìlú ò ní rójú ìlú ò ní ráyè o. Wọ́n ní ìṣojú ẹ̀ pé gbogbo wọn wà ní kábíyèsí dé gbogbo ọ̀nà pè jọ. Naomi nìkan ni ò sí ńbẹ̀. Àwọn alálẹ̀ náà bá Naomi, náà gbèjà Naomi, kò ní ìdí kí Naomi wà ńbẹ̀. Wọ́n tiẹ̀ ní Naomi gan kì í ṣe. Wọ́n ní gbogbo ìtàn bí Ashley fẹ́ máa bá Naomi máa dùn. Pé wọ́n ní Naomi ò tiẹ̀ ráyè gbogbo yẹn, kò tiẹ̀ ní ìdè, pé kò já pátá kò ṣe kinní. Pé bẹ́ẹ̀ fún un tẹ́ ẹ̀ bá tiẹ̀ fún òun gangan ni kó wá, òun ló máa tan ìmọ́lẹ̀ sí ààfin. Kẹ́ máa wò ó. Ṣé ẹ̀ ń rí iṣẹ́? Ṣé ẹ̀ ń rí ilé ayé àbẹ́ẹ̀rí ẹ̀rí ayé onígbéraga? Wọ́n ní ìgbéraga ní ìgbéni ṣánlẹ̀. Ṣé mọ̀ pé wo bí tí ìgbéraga sún Ashley dé, àti owú jíjẹ àti ìlara àti gbogbo ẹ̀. Ó fẹ́ pààyàn. Ẹ wo bí ayé ẹ̀ dẹ̀ ṣe. Ibi táyé ẹ̀ tán òun máa pààyàn. Ẹ wo ibi táyé ẹ̀ tán ẹ̀ dé. So ẹ̀yin èèyàn wa, ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá dá sọ̀rọ̀ yìí. Ẹ dá sọ̀rọ̀ yìí torí ẹ̀yin olóye, ẹ̀yin onímọ̀. Mo dúpẹ́. Ẹ bá mi dá sọ̀rọ̀ yìí. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe, ẹ bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan, ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Àmín.